a ti wà pẹ̀lú àgbà ọ̀jẹ̀ nínú àwọn onífújì táwọn náà wá sí ibi sísìn ikú bàbá olóògbé Alhaji Love Azeez abẹ́ bá dákọ yín. bàbá kí lẹ fẹ́ sọ nípa Alhaji Love Azeez. kí lẹ fẹ́ sọ nípa wọn pé ok orúwa wo ni Alhaji Love Azeez kọ sí. ṣé alẹ́ àná náà lẹ gbọ́ nípa ikú àbí àárọ̀ yìí. a ti rí látàárọ̀ pé a ti rí pé ẹjọ́ sìnkú bàbá ni wọ́n ṣe ń gbé wọn sí kòtò wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀ a rí pé ikú bàbá ó dùn yín púpọ̀ ìmọ̀lẹ́ á fẹ́ gba àwọn èèyàn pátá ní pàtàkì máa lólùfẹ́ bàbá àtàwọn tí ó máa mísì bàbá. Nìbàdàn lẹ́kọ̀ọ́ ìgbà yẹn lè ríra yín gbẹ̀yìn. ẹ ṣe bàbá ohun ẹni tẹ́ ń gbọ́dọ̀ ní Alhaji Musibau Alani ọmọ kékeré ìgbà yẹn tó ti dàgbàlagbà bàbá kọ̀ má nìyẹn. a ti wà pẹ̀lú gómìnà gbogbo onífújì káfàtà káàkiri gbogbo àgbáyé. bàbá fọdún rẹ́kọ̀ọ́ yìí bá dárúkọ yín sà. òdúdú ní oṣù mo ṣe àmì fún olóko orúkọ mi Mayor Túndé Dàmí tí mo jẹ́ gómìnà gbogbo ẹgbẹ́ onífújì ní Èkó. bàbá báwo ni late Alhaji Love Azeez ṣe jẹ́ sí irú àwọn náà kọ sí. wọ́n jẹ́ bàbá fún mi wọ́n jẹ́ bàbá wọ́n rí bàbá torí pé àti àwọn tó bá kọ ní ara wọ́n tó ń gbórúkọ bàbá tó ń mọ̀ wọ́n kó wa mọ́ra wọ́n nífẹ̀ẹ́ wa wọ́n fi wá ṣeré wọ́n fẹ́ẹ́ pa wá ní fáìbà ní mo fẹ́ jẹ gọ́ọ̀nà I have to contact him before kí tó bẹ̀rẹ̀ pé mo fẹ́ ṣe ọgbọ́dẹ̀ mi gbé mi ìmọ̀ láti gbà dé ibi yìí mo pàdé ẹ̀yìn mi gbogbo bá gbé níwájú mi báyìí wọ́n bá mi sọ̀fù tá a bá wò ó tá a bá ní pé òkè èèyàn máa ń mísì èèyàn kí lẹ fẹ́ sọ nípa bàbá kí máa mísì lára bàbá yìí bẹ́ẹ̀ ká bá tó pé èèyàn máa mísì èèyàn pé èèyàn máa mísì èèyàn pé kí lẹ máa mísì lára bàbá yìí. ṣé àkọ́gbọ́n ni ṣé advice ni ṣé wọ́n kó ìwọ̀n ra bí ọmọ wọn kò sí àtọ̀ láàrin àwọn ọmọ tó bí biological and not children àti ti ọmọ ọlọ́mọ àti kò ń ṣe èmi nìkan wọ́n kàn ní Amẹ́ríkà wọ́n kàn ní lọ́wọ́ everywhere wà á ní ìsàlẹ̀ lẹ́yìn ó dẹ́sẹ̀ àdúrà kan fún bàbá. Amina. Alama. Gómìnà gbogbo ẹgbẹ́ fújì táwa pọ̀ ní ìpínlẹ̀ Èkó náà lẹ́ ń pọ̀ tẹ́ ń wò wọ́n yẹn.